magic finger àdúrà lóde o ọ̀kìlọ̀ bẹ̀yẹ nílé ayé ń bí ìjímèrè ní bàbá ọ̀bọ ọlọ́mọ síkàtà ní bàbá àgbàdo kèrègbè ní bàbá àdó ìyálájé onígèlè ẹ̀yin kọ́ ọlọ́run ni àṣẹ ìsà mọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló sì mọ̀ ṣe o. ìyálájé kú ọdún ọmọ kú ìyèdùn o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. ìyálájé kú ọdún ọmọ kú ìyèdùn o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. ẹ bá ń ka lágbèkẹ́ ẹ bá ń ka lágbèkẹ́ kórí jẹ́ òtún bọ́ ṣàmọ́dún òye kórí jẹ́ òtún lò lẹ́yìn pẹ́. kíkú mọ́ pa ìyálájé kọ́rùn mọ́ ṣe ìyálájé. kórí jẹ́ òtún bọ́ ṣàmọ́dún òye kórí jẹ́ òtún lò lẹ́yìn pẹ́. ìbálòdé tòní o òṣùpá akéwì mórí ìbà fọlọ́hún ọba mọ̀rímọ̀rí ọba lámọ̀ tí mọ̀ yàn lónìí mórí ìbà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ fún ìyálájé ọdún ẹ lóde o àgbékẹ́ nọ́mbà 1 ìyálájé beauty mẹ́bí wọ ní kí ìwọ̀n ọdún ẹ lóde àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ kórí jẹ́ òpẹ́ ní ayé ọmọ lẹ́tà lájì náà sírù nílùú Òṣogbo dákúnmọ́dá ní gọ́jọ́gọ́jọ́ ọdún ẹ lóde àṣẹ ìsà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe onínúure oníwà ààrẹ àmọ́ bí ọjà rẹwà lóbìnrin olówó tí fowó ṣàánú afúnimọ́wọ́ bẹ̀ ọmọ Yábọ̀ lóní ànílù ta ló dákúnmọ́dá ní gọ́jọ́gọ́jọ́ ọdún ẹ lóde ọmọ Balógun dòdó ń dá wa o ọmọ ọlọ́fà àmọ́jọ nínú ilé àwọn yeye tó gbé bí ọlọ́mọ aya Alhaji Badmus aya wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé àṣẹ ìsà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe orógbó lóní ògbó òbí wá bí kú dànù lórí rẹ̀ ẹ̀wà lóní ọmọ wa kò sí mọ́ bẹ́ẹ̀ torí pẹ́pẹ́pẹ́ lòún ṣe ilé àárọ̀ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ mi tẹ̀ ẹ̀ náà ìyálájé òye àwọn ọmọ rẹ̀ gbogbo ọmọ tó tara rẹ̀ jáde pátápátá lálùbáríkà ọmọ ni wọ́n o ìlọ́wọ́dìlé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Osogbo Oriki ọmọ àsálà ó ti yá. sẹ́lẹ̀rú àgbo àbárà àgbo lọ́sùn fi ń wẹ̀ mọ́ rẹ̀ kí dókítà ó tó dé àbímọ mọ́ dáná lé Ọ̀ṣun là ń kòwé mọ́. ẹni sọ lọ́sọ̀gbò ẹni sọ lọ́sọ̀gbò Osogbo Oriki ẹni sọ lọ́sọ̀gbò ẹni sọ lọ́sọ̀gbò ẹni sọ lọ́sọ̀gbò nílé ìyálájé ẹni sọ lọ́sọ̀gbò. ọmọ Osogbo Oriki o ọmọ àsálà ládẹ́sọ̀lù ọ̀mẹ́lẹ́yẹlé àárọ̀ bẹ̀ lọ́sọ̀gbò fi wù ní Ọ̀ṣun bẹ̀ lọ́sọ̀gbò fi wù ní tarúgbó tí mọ̀ jẹ́ sí ẹjọ́ sún lè mọ̀ lọ́sọ̀gbò ni èsúrú ni wọ́n jẹ́sùn lọ́sọ̀gbò àkàrà ni wọ́n jẹ́sùn níjẹ̀ṣà èsúrú bàǹbà ni wọ́n jẹ́sùn lọ́sọ̀gbò Òròkìlé ọmọ àríò pẹ́ta bẹ́rẹ̀ mi bá pẹ́ta kí wọ́n mọ̀ ṣe gbowó ẹ̀ta lọ́wọ́ èmi ìyálájé o ọmọ ọlọ́bí kan wáwá tìrì wá níyàn o ìwọ lọmọ ọlọ́bí kan wọ́wọ́ tìrì wọ̀ obì tó fẹ́ tẹ̀ ní àwọ̀ sàpò ẹni èyí tí ò fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú gbó ẹranko burúkú arómú jẹ ọmọ àtùpà mẹ́rìndínlógún o bó ti tanná fọ́ba ní tanná fún joyè nínú ilé àwọn bàbá rẹ̀ ládẹ́sọ̀lù ọmọ ẹ̀yà ti ṣekú pẹ̀mú ọmọ akèrègbè tó kún ẹ̀mú dẹ̀rẹ̀ ọmọ ẹlẹ́yẹlé aró ọmọ olóde ẹ̀gà mi ṣùṣù ní yàrá bàbá ta ní bárò mi tútù bù mú bàbá ta ní bárò mi tútù bù wẹ̀ ọmọ arọ́dọ̀ dẹkùn yẹn jẹ́ o ọmọ gbádẹ́wọ̀lú àkọ́kọ́ ọmọ àtùpà mẹ́rìndínlógún mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni àṣẹ ìsà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ìlọ́wọ́dìlé àwọn yeye tó gbé bí ọlọ́mọ onírọ́lé apá kan ń dápá kan sí o ọmọ Balógun dòdó ń dá wà ọmọ ọlọ́fà àmọ́jọ́ dákúmọ́ gbọ́dídùn ẹnu mi ọ̀làlọ́mí ọmọ abisu jára gbada ìjà kátìkátà ń lòrò tọ̀ ọ̀fà
ìjà kan tí wọ́n míjà lọ fàájọ́ sí o wọ́n ló sojú poro ó sojú ebè nínú oko ìbá sójú olókolóko bá làwọn ọmọ ọ̀fàfà fọ́fọ́ mo bá láfìdí mú bàbá wọn gbélé wọn kán ní kése wọn afẹ́yìnjà balẹ̀ sísàlẹ̀ ọ̀fà mẹ́bí nínú ilé àwọn yèyé rẹ̀ máa bí lọ́fà o máa bí lọ́fà o ọlọ́lọ́mí ẹ̀rù ọmọ lọ́fà o Iyalaje o àṣeyísà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe àyà wọn bá dánlé Olúyọ̀lé ọmọ àjò òró sùn Ìbàdàn mọ́jà tẹ kára wájú lẹ́rú Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lá olódò kẹrìírí lójógun ẹ̀yìn lọ́wọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà wọn lákì wáyé kámọ́sẹ̀ lárùn kan ìjà gbọ́rọ̀ lárùn Ìbàdàn mẹ́bí nínú ilé àwọn ọkọ rẹ ni àṣeyísà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ọmọ ní fọ́dún yìí sópin Iyalaje magic finger Iyalaje bless finger Iyalaje golden finger Iyalaje kan gèlè kan London kan Iyalaje one universe Iyalaje worldwide Iyalaje diamond finger kò wá sí bó ṣe lè pẹ́ tó ní ayé ìwọ ò ní tọ́nà ó sáré ọmọ ní fọ́dún ìsòpin tọ́ba ní ta ló ń kọrin ewì ṣe ti gbọ́ rẹ Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjà akéwì tí wọ́n ń wí àfíjà akéwì tó gbòde ọmọ lókè o.